ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tá a tún gbọ́ yìí ó tún lágbára o. ẹ̀yin èèyàn lé àwọn olórí ṣáwọn ṣà ń dára nínú ààfin kábíyèsí. wọ́n ń ṣe bí ìgbà tó jẹ́ pé kò tiẹ̀ sí èèyàn kankan tó ń gbọ́rọ̀ wọn rárá. bí a ṣe gbọ́ wọ́n ní bàbá wa wọ́n ní wọ́n ń gbatẹ́gùn o. wọ́n ní wọ́n rọra jókòó wọ́n ń gbatẹ́gùn. wọ́n ní bí àǹtí wa ṣe dé nìyẹn o tán dé káàkó tí wọ́n dé tán láwọn fẹ́ bá bàbá wa Erin ńlá sọ̀rọ̀. wọ́n ní bàbá wa dẹ̀ ní àkójókòó as ìyàwó wọ́n ní láti respect ẹ̀. wọ́n ní làǹtí wa bá jókòó ló bá ní òun fẹ́ advice kábíyèsí ni o. wọ́n ní kábíyèsí ní kó ló ṣẹlẹ̀ kó máa sọ̀rọ̀ ẹ̀. wọ́n ní ló bá ní lórí ọ̀rọ̀. wọ́n ní ó kọ́kọ́ bi kábíyèsí pé ṣé lóòótọ́ ni kábíyèsí àti Queen Naomi ṣé lóòótọ́ ni wọ́n múlẹ̀ nínú igbó ibi tí wọ́n ti múlẹ̀. wọ́n ní kábíyèsí ń wòó pé kí ni gbogbo ọ̀rọ̀ tó ń bá wọn sọ. wọ́n ní ló bá ní kí kábíyèsí kán lọ drag Queen Naomi o kán wọ́ lọ sí inú forest yẹn. tán bá dé inú forest yẹn gbogbo àwọn covenant burúkú tọ́jọ́ ṣe kán destroy gbogbo ẹ̀. èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára. wọ́n ní kábíyèsí ní wọ́n ní ìgbà tó máa ní kí kábíyèsí kán lọ wọ́ Queen Naomi báyìí kán fa Queen Naomi lọ sí inú forest tó ti lọ ṣe forest wọn. wọ́n ní gbà ó báyìí ni ó sound létí àǹtí wa. wọ́n ní ó gba ìfọ́tí olóyìí ni èèyàn lé. wọ́n ní kò lè parí statement yẹn. ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó tún lágbára. kí ló dé táwọn olórí yìí kí ló dé tó yẹ pé ọ̀rọ̀ Queen Naomi ṣáá bíi kán ṣáà máa sọ̀rọ̀ burúkú ṣáá ni all the time. wọn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ Queen Naomi. wọn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ Queen Naomi. ọ̀rọ̀ tó bá ti jọ́rọ̀ Queen Naomi báyìí wọn ò fẹ́ gbọ́. kí ló dé? ṣé kábíyèsí ṣé wọn ń fẹ́ yín náà fẹ́ yín lé Queen Naomi ní tí wàhálà wa pọ̀ tó bá ẹ̀yin èèyàn lé. ìwọ láyàláyà oníkan lọ drag Queen Naomi tó bá jẹ́ nǹkan tá a gbọ́ tó bá yẹ pé torí allegedly ni ṣùgbọ́n tó bá yẹ pé òótọ́ ni gist tá a gbọ́ yìí ó láyàláyà oníkan lọ drag Queen Naomi lọ sínú forest. ṣé èèyàn lè drag wọ lọ sínú forest? ṣán lè drag ẹ wọnú forest kínú ẹ máa dùn? ẹ tiẹ̀ wá mọ nǹkan tẹ́ ẹ máa sọ mọ́. ìtorí ẹ̀ ní Dr. Elizabeth fi rọra kẹ́rù ẹ̀ tó fi rọra gba Èkó lọ tó lọ sinmi nítorí ó ti mọ̀ pé ẹ̀yin èèyàn yìí ẹ̀ ṣe bá gbé. wọ́n ti mọ̀ pé ẹ̀yin èèyàn yìí èèyàn burúkú ni yín ẹ̀ ṣe bá tó pọ̀. ẹ̀yin èèyàn lé ẹ̀ rí pé yìí tún lágbára. tọ́ní àǹtí wa chọ́ọ̀chì àti àǹtí wa r tọ́nà gba royal mansion lọ tán lọ sí ọ̀dọ̀ Queen Naomi pé àwọn fẹ́ bá ṣe meeting pẹ̀lú precious stone ilẹ̀ tí kábíyèsí fún un. kì í ṣe nǹkan kékeré o. wọ́n ní wọ́n wá tógúntógún àti tìjàtìjà ni. wọ́n ní bí àbúrò Queen Naomi bó ṣe jo táyà wọ̀ nìyẹn ẹ̀yin èèyàn lé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálásì tí kábíyèsí ń go through emotional distress lórí ọ̀rọ̀ Queen Naomi. ẹ̀yin ní ẹ fẹ́ lọ ṣe meeting torí ilẹ̀ precious stone. ẹ rí pé àwọn èèyàn yìí ẹ rí pé wọn ò ní tìjú rárá. ẹ rí pé wọn ò ní tìjú rárá kò sí ìtìjú kan báyìí nínú ọ̀rọ̀ wọn. àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú wa. kó máa ṣàánú wa lórí ọ̀rọ̀ àwọn olórí. wọ́n ní bí kábíyèsí ṣe sọ fáǹtì wa emily yẹn pé láyéláyé ẹ̀ kó má tún ever bá wọn sọ̀rọ̀ Queen Naomi mọ́. ipe ọ̀rọ̀ tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ Queen Naomi àwọn ò fẹ́ gbọ́. àwọn ò wá interested. àwọn ò fẹ́ gbọ́ nǹkan tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ Queen Naomi. wọ́n ní kò sí ọ̀rọ̀ rẹ̀ kankan lẹ́nu àwọn àǹtí wa yìí. wọ́n ní the only person tó máa ń sọ̀rọ̀ tó máa ń mú ìdùnnú wá tayọ̀ àti ìfọkànbalẹ̀ ó ní Dr. Elizabeth. wọ́n ní apart from Dr. Elizabeth kò sí kankan nu wọn tó ń sọ̀rọ̀ rẹ̀ tó mú ọpọlọ wá. ẹ̀yin náà rí i pé látìgbà tí Queen Naomi ti kúrò ní palace báyìí
ní Dr. Elizabeth kó ẹrù wọn tó rán ní competition náà ń ṣe nínú palace. Wọ́n ní especially àǹtí wa fashion àtìgbà tó ti bímọ báyìí wọ́n ní competition ọ̀pọ̀ competition àwọn ni wọ́n bí prince àfi kọ́lọ̀ ń ṣàánú wa. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ o competition upon competition ni nínú palace bàbá Erin ńlá láàrin àwọn olórí yìí. Wọ́n ní nítorí ẹ̀ ní Dr. Elizabeth fi ra kẹ́rù wọn tó kúrò ní palace. Bí a ṣe gbọ́ nìyẹn tán ní àǹtí wa ó lọ bá bàbá Erin ńlá o wípé òun fẹ́ bá bàbá wa sọ̀rọ̀ tí wọ́n ní pé kán lọ drag Queen Naomi kán gbé wọn lọ sínú forest kán lọ ré gbogbo covenant dànù. Wọ́n ní gbà ò báyìí láǹtí wa gbọ́ létí wọn wípé kì í ṣe kékeré. Ẹ rí pé yìí tún lágbára torí kò tiẹ̀ yé mi nǹkan tí àwọn àǹtí wa yìí tó máa ń fi ọ̀rọ̀ tó máa ń rò nínú ọkàn wọn kò yé mi rárá. Ṣé owó yìí ló pọ̀ tó yìí? Ṣé owó yìí ló pọ̀ tó yìí tó jẹ́ pé ẹ fẹ́ rí Queen Naomi inú palace kábíyèsí? Queen Naomi dẹ̀ ti yọ̀ǹda palace fún yín. Wọ́n ti lọ sí ibi tán ti máa nísinmi. Ẹ di palace mú kẹ́ máa ṣe competition yín. Wọ́n ní competition náà ṣe inú palace ní ìsìn o especially àǹtí wa fashion ṣẹ̀mẹ̀pọ́n ti bíbèjì. Wọ́n ní competition ni nínú palace ní ìsìn. In fact gan wọ́n ní Dr. Elizabeth kúrò nínú palace fún wọn ni wípé kán go on pẹ̀lú competition wọn kán wo ibi tán máa bá dé. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o allegedly bí a ṣe gbọ́ gist nìyẹn. Ẹ̀yin èèyàn lé lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá ní orí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà tẹ́ fẹ́ polówó a máa bá yín polówó ẹ̀ ẹ̀yin èèyàn lé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o kẹ́dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.